Ẹ́kísódù orí 24 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ karùndínlógójì. Olúwa sì wí fún Mósè pé, ìwọ gbé wàhálà òkúta méjì bíi ti ìṣáájú, èmi ò sì kọ ọ̀rọ̀ wàhálà ti ìṣáájú tí ìwọ ti fọ̀ sára wàhálà wọ̀nyí. Sì múra lé òwúrọ̀ kí ìwọ kí ó sì gun òkè Sínáì wá lé òwúrọ̀ kí o sì wá dúró níwájú mi níbẹ̀ lórí òkè náà. Ẹnikẹ́ni kì yóò sì bá ọ gòkè wá, kí a má sì ṣe rí ẹnikẹ́ni pẹ̀lú ní òkè náà gbogbo. Bẹ́ẹ̀ ni kí a má ṣe jẹ́ kí agbo àgùntàn tàbí ọwọ́ ẹran kí ó jẹ níwájú òkè náà. Òun sì gbẹ́ wàhálà òkúta méjì bíi ti ìṣáájú. Mósè sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì gun òkè Sínáì bí Olúwa ti pàṣẹ fún un. Ó sì mú wàhálà òkúta méjèèjì lé ọwọ́ rẹ̀. Olúwa sì sọ̀kalẹ̀ nínú àwọsánmà, ó sì bá a dúró níbẹ̀, ó sì pe orúkọ Olúwa. Olúwa sì ré kọjá níwájú rẹ̀, ó sì ń ké pè, Olúwa, Olúwa, Ọlọ́run aláàánú àti olóore ọ̀fẹ́, onípamọ́ra àti ẹni tí ó pọ̀ lé oore àti òtítọ́, ẹni tí ó ń pa àánú mọ́ fún ẹgbẹgbẹ̀rún, tí ó ń dárí àìṣedéédé àti ìrékọjá àti ẹ̀ṣẹ̀ jì, àti nítòótọ́ tí kìí jẹ́ kí ẹlẹ́bi lọ láì jìyà. A máa bẹ ẹ̀ṣẹ̀ àwọn baba wò lára àwọn ọmọ àti lára àwọn ọmọ ọmọ láti ìrandíran ẹ̀kẹta àti ẹ̀kẹrin. Mósè sì yára, ó sì ń forí balẹ̀, ó sì sìn. Ó sì wí pé, ǹjẹ́ bí mo bá rí oore ọ̀fẹ́ lé ojú rẹ nísinsìnyí Olúwa, èmi bẹ̀ ọ́, jẹ́ kí Olúwa kí ó máa bá wa lọ, nítorí ènìyàn Ọlọ́run líle ni, kí ó sì dárí àìṣedéédé wa àti ẹ̀ṣẹ̀ wa jì, kí ó sì fi wá ṣe ìní rẹ̀. Òun sì wí pé, kíyèsí, èmi dá májẹ̀mú kan, èmi ò ṣe ohun ìyanu níwájú gbogbo àwọn ènìyàn rẹ, irú èyí tí a kò tíì ṣe lórí ilẹ̀ gbogbo rí, àti nínú gbogbo orílẹ̀-èdè àti gbogbo ènìyàn nínú àwọn tí ìwọ wá. Wọn ò rí iṣẹ́ Olúwa, nítorí ohun ẹrù ni èmi ò fi ọ́ ṣe. Ìwọ kíyèsí èyí tí èmi paláṣẹ fún ọ lé òní yìí, kíyèsí, èmi lé àwọn Ámórì jáde níwájú rẹ, àti àwọn ará Kénáánì, àti àwọn ará Hítì, àti àwọn ará Pérísì, àti àwọn ará Hífì, àti àwọn ará Jébúsì. Máa ṣọ́ ara rẹ kí ìwọ kí ó má bàa bá àwọn ará ilẹ̀ náà dá májẹ̀mú níbikíbi tí ìwọ ń lọ, kí ó má bàa di ìdẹ̀wò fún ọ láàrin rẹ̀. Bí kò ṣe pé kí ẹ̀yin kí ó wó pẹpẹ wọn, kí ẹ̀yin kí ó fọ́ ọ̀wọ́n wọn, kí ẹ̀yin sì wó ère òrìṣà wọn lulẹ̀. Nítorí tí ẹ̀yin kò gbọdọ̀ bọ òrìṣà, nítorí Olúwa orúkọ ẹni tí jẹ́ òjòwú, Ọlọ́run òjòwú lé òun. Kí ìwọ kí ó má bàa bá àwọn ará ilẹ̀ náà dá májẹ̀mú nígbà tí wọ́n bá ń ṣe àgbèrè tọ̀ òrìṣà wọn, tí wọ́n sì ń rúbọ sí òrìṣà wọn, tí wọ́n sì pè ọ́, tí ìwọ sì lọ jẹ nínú ẹbọ wọn. Kí ìwọ kí ó má sì ṣe fẹ́ nínú àwọn ọmọbìnrin wọn fún àwọn ọmọbìnrin rẹ, kí àwọn ọmọbìnrin wọn kí ó má bàa ṣe àgbèrè tọ̀ òrìṣà wọn, kí wọn kí ó má bàa mú kí àwọn ọmọkùnrin rẹ kí ó ṣe àgbèrè tọ̀ òrìṣà wọn. Ìwọ kò gbọdọ̀ dá ère òrìṣàkórìṣà kan fún ara rẹ. Àjọ àìwúkàrà ni kí ìwọ kí ó máa pamọ́. Ìjọ́ 7 ni ìwọ ó jẹ àkàrà aláìwú, bí mo ti pàṣẹ fún ọ ní ìgbà oṣù Ábíbù, nítorí pé ní oṣù Ábíbù ni ìwọ jáde kúrò ní Íjíbítì. Gbogbo àkọ́bí ni ti èmi, àti akọ nínú gbogbo ohun ọ̀sìn rẹ, àkọ́bí ti màálù àti ti àgùntàn. Ṣùgbọ́n àkọ́bí kẹ́tẹ́kẹ́tẹ́ ni kí ìwọ kí ó fi ọ̀dọ́ àgùntàn rà padà. Bí ìwọ kò bá sì rà padà, ǹjẹ́ kí ìwọ kí ó ṣẹ́ ẹ lé ọrùn. Gbogbo àkọ́bí nínú àwọn ọmọkùnrin rẹ ni kí ìwọ kí ó rà padà. Kò sì sí ẹnìkan tí yóò farahàn níwájú mi lọ́wọ́ òfo. Ìjọ́ 6 ni kí ìwọ kí ó ṣe iṣẹ́, ṣùgbọ́n ní ìjọ́ 7 ni kí ìwọ kí ó sìn mí. Ní ìgbà ìfúrúgbìn àti ní ìgbà ìkórè ni kí ìwọ kí ó sìn mí. Ìwọ ó sì máa kíyèsí àjọ ọ̀sẹ̀, àkọ́so èso àlìkámà àti àjọ ìkórè ní òpin ọdún. Ní ẹ̀rìn 3 lé ọdún kan ni gbogbo àwọn ọmọkùnrin rẹ yóò farahàn níwájú Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Nítorí tí èmi ò lé àwọn orílẹ̀-èdè nì jáde níwájú rẹ, èmi ò sì fẹ́ ìpínlẹ̀ rẹ, bẹ́ẹ̀ lé ẹnikẹ́ni kì yóò fẹ́ ilẹ̀ ìní rẹ, nígbà tí ìwọ gòkè lọ láti péjọ níwájú Olúwa Ọlọ́run rẹ ní ẹ̀rìn 3 lé ọdún kan. Ìwọ kò gbọdọ̀ ta ẹ̀jẹ̀ ẹbọ mi sílẹ̀ níbi tí ìwúkàrà wà, bẹ́ẹ̀ ni ẹbọ àjọ ìrékọjá kò gbọdọ̀ kù títí di òwúrọ̀. Àkọ́so èso ilẹ̀ rẹ ni kí ìwọ kí ó mú wá sí ilé Olúwa Ọlọ́run rẹ. Ìwọ kò gbọdọ̀ bọ ọmọ ewúrẹ́ nínú wàrà ìyá rẹ̀. Olúwa sì wí fún Mósè pé, ìwọ kọ̀wé ọ̀rọ̀ wọ̀nyí, nítorí nípa ìmọ̀ ọ̀rọ̀ wọ̀nyí ni èmi bá ìwọ àti Ísírẹ́lì dá májẹ̀mú. Òun sì wà níbẹ̀ lọ́dọ̀ Olúwa ní 40 ọ̀sán àti 40 òru.
òun kò jẹ oúnjẹ bẹ́ẹ̀ ni kò mu omi. Òun sì kọ̀wé ọ̀rọ̀ májẹ̀mú náà, òfin 10 ni, sára wàhálà wọn ni. Ó sì ṣe nígbà tí Mósè sọ̀kalẹ̀ láti orí òkè Sinai wá tí òun ti wàláà ẹ̀rí méjì ní lé ọwọ́ Mósè. Nígbà tó sọ̀kalẹ̀ tí orí òkè náà wá tí Mósè kò mọ̀ pé àwọ̀ ojú òun dán nítorí tí ó bá a sọ̀rọ̀. Nígbà tí Áárónì àti gbogbo àwọn ọmọ Ísírẹ́lì rí Mósè, kíyèsí àwọ̀ ojú rẹ̀ ń dán, wọ́n sì bẹ̀rù láti súnmọ́ ọ̀dọ̀ rẹ̀. Mósè sì kọ sí wọn àti Áárónì àti gbogbo àwọn ìjòyè inú àjọ sì padà tọ̀ wá. Mósè sì bá wọn sọ̀rọ̀. Lẹ́yìn èyí ni gbogbo àwọn ọmọ Ísírẹ́lì sì súnmọ́ ọ. Ó sì pàṣẹ gbogbo ohun tí Olúwa bá a sọ lórí òkè Sinai fún wọn. Nígbà tí Mósè sì bá wọn sọ̀rọ̀ tán, ó fi ìbòjú bo ojú rẹ̀. Ṣùgbọ́n nígbà tí Mósè bá a lọ sí iwájú Olúwa láti bá a sọ̀rọ̀, á mú ìbòjú náà kúrò títí ó fi jáde. Á sì jáde, á sì bá àwọn ọmọ Ísírẹ́lì sọ̀rọ̀ àṣẹ tí a pa fún. Àwọn ọmọ Ísírẹ́lì sì rí ojú Mósè pé àwọ̀ ojú rẹ̀ ń dán. Mósè sì tún fi ìbòjú bo ojú rẹ̀ títí ó fi wọlé lọ bá a sọ̀rọ̀.